àkàndá èèyàn ní Mohbad ó ti parí iṣẹ́ tọ́lọ́run rán wá ṣe láyé. Kúnlé Afọláyan ló sọ bẹ́ẹ̀. Gbajúmọ̀ òṣèré tíátà nì Kúnlé Afọláyan ti sọ pé àkàndá èèyàn ní gbajúmọ̀ olórin tàkasúfèé nì olóògbé ìlérí olúwa ọládìméjì alọ́ba, ẹni táwọn èèyàn tún mọ̀ sí Mohbad, tó kú lọ́jọ́ 12 oṣù kẹsàn-án ọdún yìí lẹ́ni ọdún 27, nítorí pé ọlọ́run ọba ló rán wá sáyé, ó sì ti parí àwọn akọ iṣẹ́ kọ̀ọ̀kan tọ́lọ́run rán wá ṣe nílé ayé. Òṣèré yìí sọ pé mi ò sọ pé káwọn aláṣẹ ìjọba ilẹ̀ wa má ṣèwádìí nípa ikú olóògbé náà rárá o, bẹ́ẹ̀ ni mi ò sọ pé kí òṣìkà má ṣe jìyà ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀, ṣùgbọ́n ohun tó dá mi lójú ni pé ọlọ́run ọba ló rán olóògbé Mohbad wá sáyé, ó sì ti parí àwọn àkànṣe iṣẹ́ tó wá ṣe nílé ayé yìí. Ọ̀pọ̀ ìgbà ni mo ti gbọ́ orin rẹ̀, ṣùgbọ́n tí mi ò kọbi ara sí ohun tó ń kọ. Gbàrà tó kú tán ni orin rẹ̀ bẹ̀rẹ̀ sí nítumọ̀ sí mi kọjá bí mo ṣe lérò tẹ́lẹ̀ lọ. Gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lẹ́yìn ikú olóògbé náà pátá ló ti fi hàn pé àkàndá ẹ̀dá ni. Kò sẹ́dá tí ọlọ́run ọba dá sáyé tí kò ní ipa kan tó máa kó, bẹ́ẹ̀ ni wọn kò ní lọ láì jẹ́ pé wọ́n parí àwọn ètò ọ̀hún rárá. Ọlọ́run a máa fáwọn kan lẹ́mìí gígùn, bẹ́ẹ̀ ni àwọn kan wà tó jẹ́ pé ẹ̀mí kúkúrú ni wọ́n ní. Ju gbogbo rẹ̀ lọ, kò sẹ́dá tí ọlọ́run dá tó máa lọ láì jẹ́ pé ó ti parí àwọn iṣẹ́ tó wá ṣe lókè èèpẹ̀. Ikú olóògbé náà jẹ́ ká mọ àwọn ohun kọ̀ọ̀kan báyìí. Ọlọ́run rán wá sílé ayé yìí láti wá tan ìmọ́lẹ̀ sáàrin àwọn ohun kọ̀ọ̀kan tó ṣókùnkùn sáwọn èèyàn, ó sì ti parí iṣẹ́ dáadáa tó wá ṣe. Níparí ọ̀rọ̀, ó bá àwọn ẹbí, ọ̀rẹ́ àti ojúlùmọ̀ olóògbé náà kẹ́dùn ikú akọni ọmọkùnrin yìí, ó sì gbàdúrà fún ìyàwó àtọmọ olóògbé náà pé Olúwa dúró tì wọ́n dọjọ́ alẹ́. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.